gáúsù ẹ̀jẹ̀ oṣù gáúsù. Ìyákára ẹni tó bá lóhùn mùdírù ẹ̀jẹ̀ ìwẹ̀ ẹ̀jẹ̀ oṣù. Ẹni tó bá lóhùn màbúrú ẹ̀fi sílẹ̀ ẹ̀jẹ̀ oṣù. Ẹni tó bá lóhùn àmírù ẹ̀fi sílẹ̀ ẹ̀jẹ̀ oṣù. Ẹni tó bá lóhùn bàbá wákà ẹ̀fi sílẹ̀ ẹ̀jẹ̀ oṣù. Ìtòrí ọlọ́run ọba ẹ̀sìn ló ti wá òun kọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ pé èyí ní òun tó ní kálukú bá fẹ́ jẹ ẹjẹ́ ó jẹ́ o àmọ́ o ẹ jọ̀wọ́ ẹ má ṣe jẹ ká fàyọ̀ fọ́ ànábì mú ọmọ lórí tó nígbà fún ṣírí ìlà ìfúnmọ́ ó lọ́gbọ́n bẹ ní ìlú orin orin ìsìlámù káńkọ́ àbí tún òun léṣe ni. Inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Ẹ má ṣe jẹ́ ká fọwọ́ ara wa bá ń pọ́n ara wa jẹ́ o. Ṣé àwọn ọmọdé làákàyè wọn pọ̀? Allahu Akbar. Ọlọ́run ọmọ tọ́lọ́ ń bá fún làákàyè àwọn òbí rẹ̀ ọmọ yìí. Ibi wáàsí òkú bàbá kan tọ́jàgbà mùsùlùmí kan la wà. Táwọn aláàfáà wa ń ṣe wáàsí. Ọmọ bàbá yìí kan wá wà kò ju bí ọmọ ọdún 12 lọ. Ọmọ yìí kì í jìnnà sí bàbá òun bàbá ni wọ́n jọ máa ń ṣe ẹjọ́ máa ń mọ̀. Ó fi wà jọ bàbá rẹ̀. Ó sá ọmọ ni pàmò bàbá mo mọ́ra kódà ọ̀dọ̀ bàbá ní ti ń kàwé. Àmọ́ ń jọ tí wọ́n wá ń tà ń ṣe ìjókòó àdúrà yìí gbogbo èèyàn ti ń wíwú tán ní tán mọ̀ ń pa bàbá yìí wọ́n ti ń ròyìn bàbá yìí dáadáa. Lọ́mọ ìbá dé pẹ̀lú ẹ̀ sáà mú burúkú yìí ló bá ń de ó ní òun fẹ́ sọ̀rọ̀ wọ́n bá gbé máìkì fún un. Sẹ́lú Ànábì Karim. Sallallahu alaihi wasallam. Ṣẹ́dí ikú Gani dùn mí gan. Ó dùn mí gan àmọ́ ṣe mọ̀ pé bí gbogbo yín ṣe ń sọ àwọn látẹ̀kọ̀ yẹn bẹ́ẹ̀ ni orí mi wú. Àmọ́ kótó di pé Gani dákẹ́ èmi ni mo wà pẹ̀lú wọn o. Wọ́n wá sọ ọ̀rọ̀ kan fún mi. Kí wọ́n wí. Wọ́n dẹ̀ sọ pé èmi ni mo gbọ́dọ̀ sọ jáde. Má sọ pé tí mo bá ti sọ̀rọ̀ ìtọ́ tí mo fi máikrófóònù sílẹ̀. Pé ẹni tó bá kọ́kọ́ dìde nínú gbogbo wa òun ló nífẹ̀ẹ́ wọn ju òun ló dẹ̀ máa kú tẹ̀lé àwọn. Ló bá ju máìkì lẹ̀ ló bá lọ jókòó. Ó kọ ẹ tí ó gba máikrófóònù. Silence bá dé gbogbo ẹ̀ bá dákẹ́ rọ́rọ́ àkóògbà náà nígbẹ́ wèrè kan fẹ́ mọ ẹgbẹ́ èmi náà. Àwọn tí ẹ gẹ́rì rẹ náà. Mo ní wọ ọgbọ̀nsẹ̀ yìí ò ṣeré ibi orí àga ìní ìṣọ́ sí ní àfààbá ní tọ́ kò sí ti ń bọ̀ lókè tílẹ̀ ọgbà kò sí ń tọ́sẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ láyé ànábì kárí ṣe wá rírun ń tọ́sẹlẹ̀ yìí o ó ṣẹlẹ̀ láyé ànábì Yakub mọ́nà àwọn wá sí ìyún ní anakumla ọ wà lọ́nù ilé ọlọ́ba ń gbé àdìsí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Àní wọn ni wọ́n lọ́nu ilé wọn lè gbé àdìsí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa. Mo lè arọ wá sí ọgbọ́n tí mò ń wí ni. Mò ń gbọ́ tí àfa ni wọ́n dìde wọ́n làwọn ó dìde àwọn lọ́nu. Mo lè arọ wá sí ni ṣe pé wọn gbọ́n tẹ̀ ń wí gbogbo àná la gbọ́n tọmọ yìí wí tẹ́lẹ̀ ẹ̀yin sì tún ẹ mọ̀ pé kágbẹ̀yìn náà làdúrà wa. Gbogbo wa wá wò kò sẹ́ni tó lè dìde ọmọ yìí kàn rẹ́rìn padà wá ní. Mi ti kọ gbogbo wọn mi kàn bí sẹ́yìn mi fẹ́ mẹ́ tó lẹ́ẹ̀kì dájú jù ní ogo sẹ́ni tó máa kú ẹ̀ tó bá fẹ́ dìde kó dìde o. Ẹni àwọn olórí. Ẹ̀rù ti bà gbogbo mọ́. Sẹ́lẹ̀ lẹ́nu bí ni kẹrẹ. Ẹ bá fún gba yín láti wọ́n nítorí Ọlọ́run. Ẹ jẹ́ kí àwa náà ká bá wọn dá sí ètò díẹ̀ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Sàlú Ànábì Karim bí wọ́n ṣe ń sọ. Mo gbé ó yé wa. A ṣáà gbìyànjú. Ní on behalf of City People Magazine a kí ẹ̀yin ìyá wa bàbá wa ẹ̀gbọ́n wa àti àbúrò wa tí ó wà níbí tájọ péjọpọ̀ nítorí Alhaji Sodiq lẹ́ni táwájọ yẹ wọ́n sí. City People Magazine the publisher of City People Weekly Magazine, City People Fashion and Style, Today's Fashion, City People Quarterly and City People Extra. A ní a máa ń bá àwọn tí ó bá ń ṣe dáadáa nínú iṣẹ́ tí Ọlọ́run yàn wọ́n sí a máa ń darapọ̀ mọ́ wọn láti gbé wọn ga níjọ́ tó bá ń ṣe nǹkan ẹ̀yẹ. Òun ló jẹ́ káwọ́ lé ní pé ó di dandan ká wá láti Èkó ká wá join ní Alhaji Sodiq nínú nǹkan tó ń ṣe lénìí ká dẹ̀ tún present award wọn tí wọ́n gbà
as the best Islamic singer of the year ní just concluded City People Entertainment wa. ẹ jọ̀ọ́ máa kọ́kọ́ fẹ́ kẹ́ bá mi fún wọn látẹ̀wọ́ fún oríire náà. ẹ bá wa gbọ́ lọ́n tóbi fún oríire náà. so àwa náà ní ká wá bí lọ́jọ́ tèmi tó tún ṣe àṣeyẹ mí nílùú Ẹ̀gbá ká wá darapọ̀ mọ́ wọn kọ́ lè mọ̀ pé yes níṣẹ́ tí Ọlọ́run yàn wọ́n sí yìí o iṣẹ́ tí ó bá ẹlẹ́dàá wọn mu tí inú gbogbo àwọn ọmọ èèyàn dẹ̀ ń dùn. So on behalf of City People management and staff of City People magazine, I present to you best Islamic singer of the year. Takbir. Allah. Takbir. Alhaji. ṣé inú ẹni èdùn ká pamọ́ra bó jẹ́ tíráàkì kan péré Haji Abdulwasi Asidik yóò kọ yóò fi ìdùnnú rẹ̀ hàn sáwọ́ọ̀dù yìí. sọ́dọ̀ aláǹdó jẹ̀rí àsìkò ayé orin ń bọ̀ mo kàn fẹ́ dúpẹ́ lọ́wọ́ the organizer of City People Award 2010 olórin tí wọ́n select tí a gba nomination award bóyá tó márùn lọ́jọ́ yẹn dẹ̀kẹ̀rẹ́ a wà ń bẹ̀ live and direct ṣùgbọ́n program pọ̀ débi pé wọ́n lè pe àwọn award kan ọjọ́ kejì síjọ́ kẹta ni mo ra City People magazine ọ̀rẹ́ mi tó kọ́kọ́ pè mí ní ìpè congratulations pé I won the best Islamic artist of the year though this is not the first time of winning an award for being an Islamic musician mo ti gba Fame Award mo ti gba Amen Award mo ti gba míì tójú yẹn lọ this is the City People Award I think this is the second edition ẹlẹ́ẹ̀kejì tí wọ́n máa ṣe rèé alákọ̀ọ́kọ́ Abẹ́òkúta bí la ti ṣe ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìn ẹ̀yìn broda Ahmed Aláwìyé ló gba ti last year èmi ni mo gba ti eléyìí orí akárí ọlánìmọ̀ọ́mọ̀ nǹkan tí mo kàn fẹ́ sọ fáwọn yẹn wá ní pé don't relent on your effort solo alẹ́nìkẹ́ òkèrè. The album the award is dedicated to all my fans in Nigeria far and worldwide solo alẹ́nìkẹ́ lè wọ́n sọ́fà. صلوا على النبي الكريم وسلام صلوا على النبي المصطفى صلى الله عليه وسلم لا بيبي ẹni bá nífẹ̀ẹ́ Muhammad kó náwó ẹni bá nífẹ̀ẹ́ Muhammad kó dìde sallallahu alayhi wa sallam ẹni bá nífẹ̀ẹ́ Muhammad kó jókòó kó ṣàṣàlátù fàdéwálé sallallahu alayhi wa sallam mo wà ní àtikẹ́ àtọ́làlà tọ̀dọ̀ Olúwa àtikẹ́ àtọ́làlà tọ̀dọ̀ Olúwa kó lọ bá aṣáájú ẹ̀dá o ànábì Muhammad sallallahu alayhi wa sallam kó lọ bá bàbá wa Ṣéhù Tìjání TJ Baba radiyallahu ta'ala kó lọ bá bàbá wa Ṣéhù Bàrámù àtikẹ́ àtọ́làlà tọ̀dọ̀ Olúwa. Dumuhu karakiraki lujainu tubarginu ala sidiki shauki baina malawatu mainu anabi Muhammadu sallallahu alayhi wa sallam Muhammadu Abdullahi gairu mushabai bi basharu mara masali kasafi فهو صفاته شبعته باسم فاعل وليس بشبه المصطفى غير عيني Muhammadu ẹ̀wá yombo níṣẹ́ ńlá. sallallahu alayhi wa sallam Muhammadu Shamsula Aki Fadilan wa Sharatan. فهو العلام المعروف عين تنسي النبي محمد sallallahu alayhi wa sallam محمد أول sallallahu alayhi wa محمد آخر
Muhammadu Sakiru Muhammadu Batinu Muhammadu Limukutaru Wahada Matinatu Muhammadu Yawmil Vasi Rawai Sallu Annabiyo Rasulullah Maulana Sheikh Ibrahim Sheikh Ibrahim Sheikh Ibrahim Koina Sallu ala nabiyil karim sallallahu alayhi wa sallam. ẹ jọ̀wọ́ tẹ́ bàbá Muhammadu jẹ́ dákun ẹ bá mi yòǹbó oníṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam. A'udhu billahi minash shaitonir rajim Bismillahir rahmanir rahim Innama amwalukum wa auladukum fitnatun wallahu indahum ajrun azimun Sadaqallahu maulanal azim Allahu akbar. Ohun tá a bá pè nìkan fọmọ ohun tá a bá pè nìkan fọmọ ẹ pọkọ fífẹ́ nìkan ọmọ mọ́kọ alẹ́ ẹ palẹ̀ yíyan nìkan ọmọ yín máa lè yàn ẹ ò pè sílámù nìkan lọmọ yín fi ìṣẹ̀sí o ohun tá a bá pè nìkan fọmọ àwa ọmọdé mo fẹ́ ká mọ̀ dájú wípé ẹni òbí ẹ̀ yọ́nú sí ni Ọlọ́run yọ́nú sí ẹni òbí ẹ̀ bá bínú sí ìbínú Ọlọ́run bẹ̀ fún un mo wá ń bẹ̀ Olúwa mi ọba wa ìdùn má jẹ́ kí n rí bínú òbí mi rọ̀ bí Ọlọ́run wá ṣe wá lọ́mọ àrídùnnú fáwọn òbí wa má jẹ́ kí n rí bínú òbí mi rọ̀ bí Ọlọ́run wá ṣe wá lọ́mọ àrídùnnú fáwọn òbí wa. Mo kí bàbá mi dáadáa Alhaji Wasiu Káyọ̀dé Sídíkì mo kí yín gbogbo ẹ̀yin tó wà níkàlẹ̀ mo kí yín mo sọ pé aláṣà alámọ̀ wà mọ̀rí àbá ẹ̀yin àlùlá àmọ́ wọ́rọ̀ zátùlẹ̀ àbíyá mo kí yín ọlá tí làwọn jẹ́ mo wá sọ pé ọjọ́ ọ̀la báwo ni ó ṣe rí ẹ̀yin òbí wa ó dọwọ́ yín onílárí kò ṣẹ̀dá tó mọ̀ lá o àwọn ọmọdé ẹja fojú sẹ́kọ̀ọ́ wa. ọjọ́ ọ̀la báwo ni ó ṣe rí ẹ̀yin òbí wa ó dọwọ́ yín onílárí kò ṣẹ̀dá tó mọ̀ lá o àwọn ọmọdé ẹja fojú sẹ́kọ̀ọ́ wa. Èmi ní ìṣúra náà ni ẹlòmí kọ́ títí aláyọ̀ ló ń pèdè mí ìṣúra ló ń kọrin. Gbogbo ẹ̀yin Islam tó wà níkàlẹ̀ mo kí yín. Ìfẹ́ tó so wá pọ̀ kò ní ìtura kálẹ̀ láyé. Mo bá wọn lábọ̀ ọmọdé mi bàbá bá àti mọ́. Aláàjì mú mi ń dá mi lọ́lá bàbá mi dáadáa ní. Ọkọ alájà mú ti dá sí màmá mi dáadáa. Gbogbo ẹ̀yin bàbá mo kì í rí. Ìyọnu Ọlọ́run tèmi kó máa bá wa gbé láyé. Ẹ̀yin màmá mi tó wà níkàlẹ̀. Ọjà tí a fi ń pọ̀ wá láàgbára lọ kò ní tú kò sì ní dá. Aláàjì Akínmọ́ ọlọ́gbọ̀n ẹ̀kú ìkàlẹ̀ níbẹ̀ ẹ̀yẹ bàbá mi dáadáa. Ọjọ́ ọ̀la báwo ni ó ṣe rí o? Ẹ̀yin òbí wa ó jọ̀wọ́ yín. Onílárí yárábì ló mọ̀lá. Ọmọdé ẹja fojú sẹ́kọ̀ọ́ wa dáadáa.
onílà ní ọmọ ńlá o. Àwa ọmọdé ẹ̀ka fojú sẹ́kọ̀ wá. Níbo là ń lọ nílẹ̀ yìí kò mà yé mi tó lórí ọjọ́ ọ̀la gbogbo ọmọdé education by excellence kò sí mọ́ private school ti gbadé lọ́wọ́ ìjọba o ilé ẹ̀kọ́ ìjọba ti dààyè ìnájú òbí tó fẹ́ good education fọ́mọ tó bí àfikún mú wọn lọ private school kó lè yege àtúnṣe làwọn fẹ́ lórí ọ̀rọ̀ wa. Ọjọ́ ọ̀la báwo ni ó ṣe rí? Báwo ni ó ṣe rí? Ẹ̀yin òbí wa ó jọ̀wọ́ yín. Bàbá pẹ́ pín ìkàlẹ̀ nígbà yẹn. Kò sẹ́dá tó mọ̀ náà o. Àwa ọmọdé ẹ̀ka fojú sẹ́kọ̀ wá. Tèmi ni success, tèmi ni success ọlọ́wọ́ gbà bẹ́ẹ̀ fún mi ọba tá a láyà rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi o àṣà o. Tèmi ni success, tèmi ni success. Gbogbo ìgbà tí àjẹ́ mi kọ̀ọ̀kan sí. Ọba tá a láyà rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi o. Aláṣẹ máa ń sùúrù ẹkú ìkàlẹ̀ níbẹ̀ yan bàbá mi dáadáa. Gbogbo ẹ̀yin tó wà níkàlẹ̀ gbogbo yín pátápátá tàbí àjẹ́mi ò kọ̀ọ̀kan sí. Fáńgbọ́lá mo kí yín. Àlùbáríkà bàbá mi á ti wá sí Káyọ̀dé mo fi kí gbogbo yín pátápátá. Aláàjì Mọ́sùrù máa ń mọ̀jà mo kí yín. Ìyọ́nà lọ tèmi kọ́ bàbá àgbèrè ayé. Chief Sunday Adéyẹmí mo kí yín. Aláàzà àlámọ̀ àwọn ọ̀rẹ́ àbá. Aláàjì Yẹmí Awóyẹmí mo kí yín. Ẹ kú ìkàlẹ̀ níbẹ̀ yóò bàbá mi dáadáa. Tèmi ni success, tèmi ni success, tèmi ni success ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi ọba tá a láyà rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi o àlá o. Tèmi ni success. Aláàjì Latif lẹ́yìn mi mo kí o yẹ kú ìkàlẹ̀ níbẹ̀ yóò bàbá mi dáadáa. Ọba tá a láyà rọ́bì gbà. Ọba tá a láyà rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi o àjíwèé. Bàbá mi dáadáa nínú ìwé. Ìrè ni ọba tá a láyà rọ́bì gbà bẹ́ẹ̀ fún gbogbo wa o. Àjíwèé ni lórí ìwé ṣe ojúpẹ́. Ọba tá a láyà rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi. Ọba tá a láyà rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi o. Wàsíù Káyọ̀dé ló ní akí gbogbo yín o. Ó sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kọ̀. Aláàjì Mọ́sùrù máa ń mọ̀dà ẹ ṣé mo dúpẹ́. Aláàtà àlámọ̀ wà mọ̀rí àbá. Aláàjì Mọ́sùrù máa ń mọ̀dà lọ́wọ́ mi. Gbogbo bìtẹ̀ tí mo apá náà ní wọ́n bẹ̀ bọ́ wọn làmú ọmọdé. Òyìnbó ní táyà láàgbára lọ́wọ́ bá àríyé bára wa ṣe bàbá wọn làmú ọmọdé mi bàbá fáàtì mọ́. Láti mọ sí ìmọ̀ ìmọ̀jà ẹ ṣé mo dúpẹ́. Wàsíù Káyọ̀dé ló ní akíkọ̀ ọkọ̀ yìí o.
gidi bàbá mi dáadáa ni. aláàjì ìsìlú ṣígbà mọ́ òkì ni. mo fàlùwẹ́lìkà màmá mi. ajá àfúsá tún sí ìdíkì mo fi kí yín. mo fi àlùbáríkà ọ̀gá mi. aláàjì ábídí sẹ́yìn ní gọ́dọ̀ Ismail Lagos State mo fi kí yín. Wàsíù Káyọ̀dé ló ní àti gbogbo yín o. Yóò sì ní gbogbo yín lápapọ̀. Sọ́lù alẹ́ nàbí ilẹ̀ Mustapha. Adúpẹ́ lọ́dọ̀ rẹ̀ ọba wáìdù. Ṣàlékún mímọ́ mi ìrọ̀bì ọlọ́run. Gbogbo ń tẹ̀dá bá fẹ́ jẹ́ nílé ayé. Ó ti ń bẹ nínú àkọsílẹ̀ ọmọ ẹ̀dá o. Ẹ̀sìn mọ́ ń gbọ́, yángánà mọ́ ń gbọ́. Èrè àsálàtù mọ gbọ́ mi yé o. Gbogbo ń tá a bá fẹ́ jẹ́ láyé okùn adétíjẹ́ àfíìsì mọ̀ ń gbọ́ bàbá ọpẹ́. Ó ti ń bẹ nínú àkọsílẹ̀ ọmọ ẹ̀dá o. Tó bá wà ń dùn lọ tí ń dùn lọ tí ń dùn lọ ẹ̀dá ò ní mọ̀ pẹ́ dú. Gbogbo ìṣòro ẹ̀dá ńláyé ló ní expiring date. Gbogbo mú mi nínú ọ̀hún ẹ̀ bá ń fò iye gbé. Ó yá máa gbọ́ ẹja mu báyìí. Gbogbo yín là kí o pásálàmù àlékún. Gbogbo yín là kí pásálàmù àlékún. Gbogbo yín là kí gbogbo yín là kí o pásálàmù àlékún. Gbogbo yín là kí pásálàmù àlékún. Ọba tó lókun lọ́sàrò ní jẹ́ ẹ̀tẹ́ ò wà lọ́rọ̀ bí a ti wà lẹ́yìn. Gbogbo ìlà kí pásálàmù àlékún. Akọ́kùnrin àsìkò obìnrin, akọ́mọdé àsìkò alàgbà pásálàmù àlékún. Gbogbo ìlà kí pásálàmù àlékún. Aláwọ̀ṣẹ́ bí òní mo mọ̀ kí ọlọ́gbọ́n wọn ti jẹ́ àkímù mi. Babalọ́lá mi Dáúdà o, àìmọ́jà tí ń jẹ́ Mọ́nsúrù mi,
ìmáàmù Fatiu ní Àlàbí ìsìkìlù ní ṣúgà ajẹ́lá tí fúyẹ́ kíni o asálàmù àlékún gbogbo àgbẹ̀ asálàmù àlékún ìrèdè ìrè mọ̀mọ́dé o ẹ̀sìn ló bí wá mi mọ́ mi gbogbo àgbẹ̀ asálàmù àlékún. ọba tó lè fún lọ́sàrò ní jẹ́ńtẹ́ wà láwùrọ̀ bí a ti wà lẹ́yìn gbogbo àgbẹ̀. Assalamu alaikum, assalamu alaikum, gbogbo mú mi nínú. Ẹ má ṣe jẹ́ kí ìlú ọ̀pọ̀ tó ń lọ òkèlè lọ. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, gbólóhùn mẹ́ta péré ni ojú lè ṣẹ́jú kan nínú ìṣẹ́jú márùn-ún. Gbogbo tá a fẹ́ jẹ́ láyé àti dúpẹ́ bọ́ ọlọ́run ọba olórin ìsìlámù tí ń gun mọ́tò àdúpẹ́ bọ́ ọlọ́run ọba olórin ìsìlámù tí ń ra Amẹ́ríkà wọ́n ti wé lọ́dọ̀ wọ́n ti gbàdú wálé. àti dúpẹ́ bọ́ ọlọ́run ọba ọjà wo lónífújì ń tà Àlàó ọjà wo lónífújì ń tà táwa ò tà nínú ìsìlámù iná. àti dúpẹ́ bọ́ ọlọ́run ọba ẹ̀sìn ọmọ owó yàgàrà máa ń gbọ́ ẹ má ṣe jẹ́ ká fayọ̀ lórí ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ti gbàdúrà gbogbo wa ẹ má ṣe jẹ́ ká fayọ̀ mọ́ níbi ọwọ́ ẹ bíntì omele omele bíntì jọ bíntì omele omele bíntì. ẹni tó bá fẹ́ jẹ gáúsù ẹjẹ́ jẹ gáúsù o. ẹni tó bá fẹ́ jẹ gáúsù ẹjẹ́ jẹ gáúsù. ìyàgàrà ẹni tó bá lóhùn mùdírù ẹjẹ́ jẹ. ẹni tó bá lóhùn màmúdù ẹbí sílẹ̀ ẹjẹ́ ó jẹ́. ẹni tó bá lóhùn àmírù ẹbí sílẹ̀ ẹjẹ́ ó jẹ́. ẹni tó bá lóhùn bàbá ń wákà ẹbí sílẹ̀ ẹjẹ́ ó jẹ́ ìtòrí ọlọ́wọ́n ọba. ẹ̀sìn ló ti wá ohun kankan ṣẹ̀ṣẹ̀ pé èyí ní. ohun tó ní kálukú bá fẹ́ jẹ ẹjẹ́ ó jẹ́ o àmọ́ ẹ jọ̀wọ́ ẹ má ṣe jẹ́ ká fayọ̀ fọ́. ànábì mú ọmọ lórí tó nígbà fi ṣírí ìlà ìfimọ́ ó lọ́gbọ́n bẹ ní ìlú orin. orin ìsìlámù táǹkọ̀ àbítún léṣe ni. iná ńlá àláyúká yirumọ́ bí kọ́ omi àtà àyúká yirumọ́ ọ̀bẹ àwùjọ yìí. ẹ má ṣe jẹ́ ká fọwọ́ ara wa bàǹkọ́ ara wa jẹ́ o. ẹni fẹ́ kọ ibò ẹ̀jẹ̀ kọ́ ẹni fẹ́ kọ rédè ẹ̀jẹ̀ kọ́ ẹni ló ń fẹ́ fi ìsìlámù tẹ ọkọ fún yìí ẹ̀jẹ̀ kọ́ ẹ̀yin àfa wa mẹ́sẹ̀gì ni ẹja tà sí o igi yóò dà ayọ̀ náà sanwó dà ayọ̀ ọ̀dà náà lọ́jọ́ òmìnira ló jà ń sè wà fẹ́ jí nínú ẹ̀jẹ̀ gbọ́ gbogbo ibà dájú mo ní ọ̀la ìdẹ́gbẹ̀ẹ́ ìfọ̀mọ́sí tí wọ́n bá pè wá lódere ẹjẹ́ kó wà lẹ́jẹ̀ sí ìtòrí ọlọ́wọ́n bá ẹjẹ́ máa tètè débẹ̀ o. tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi kan rò fọ́gà ní mí mò ń pera mi lọ́gàá eré wá pé mi àti sàn ní adépọ̀ lọ́ọ̀ọ́dún kan ibi squad lẹ́kọ̀ọ́ èmi débẹ̀ lágbo 12 o wàláhì nígbà mo débẹ̀ òun láti bá sàn ní ajé ń bẹ̀ ni bàbá ọ̀rọ̀ ká gbọ́ agbo gangan ò tí ì sẹ́dù ọjọ́ ẹ̀ gangan ni mo ti sọ pé wọn ò ní fẹ́ dòde eré mọ́ láéláé èrò sàn ní aládé kíkọ́ wẹ́pìt tí wọ́n bá pè wá àṣọdèrè ẹgbẹ́ máa tètè débẹ̀ fòjì ọlọ́wọ́ wa. a ti ń gba mílíọ̀nù lórí owó lórí royalties àbí ká bá ń tàn ọ̀ra wa jẹ olórin ìsìláàmù tí ń kojú àti ń kó mọ́tò living testimony àwọn tó ti kọ́kọ́ ju ìyá orin ìsìláàmù yìí o ajiwa ibi ọlálẹ́rẹ́ fálọ́wọ̀ alájà abudalẹ̀ akíbọ̀ èdè fálọ́wọ̀ láti máa sọ fún mi lọ́rọ̀ ọjọ́ kan
ẹ má ṣe jẹ́jẹ́ torí ọlọ́wọ́n ọba torí àtìgbọ́ ń lé o. àjìfá lọ́wọ́ ń sọ fún mi lọ́jọ́ kan. wọ́n láwọn òré orí jẹ. bàbá mi àwọn gba 20 naira làwọn lè sọ pé àwọn gbà ní royalty. wọ́n ní 20 naira ọ̀hún kò kì í ṣe royalty. àwọn lọ sí mẹ́ka lọ́ọ̀dún yẹn ni. ní promoter àwọn wá fún àwọn ní 20 naira o. pé káwọn ó mú lọ mẹ́ka. ẹ wá wo ìgbà yẹn bàbá yẹn ló kọrin láti fi tún ìlú ṣe nígbà táwọn kan ń pè mùsùlùmí lóní máa lé bàbá òyìnbó ẹyẹ pé mùsùlùmí lóní máa lé ẹlẹ́sìn ìsìlámù kì í ṣe máa lé ẹlẹ́sìn àlàáfíà kì í ṣe máa lé ẹni bá pé mùsùlùmí lóní máa lé kòkó kòkó ìyá àìmọ̀ gan ni. ẹyẹ pé mùsùlùmí lóní máa lé ẹlẹ́sìn ìsìlámù kì í ṣe máa lé ẹlẹ́sìn àlàáfíà kì í ṣe máa lé ẹni bá pé mùsùlùmí lóní máa lé kòkó kòkó ìyá àìmọ̀ gan ni. máa wí o máa sọ. in the 90s orin ìsìlámù tá ń kọ́ lóògùn tó dòwó mú sí ìdíkì yìí tó dòwó fún ìyá Ghana àti gbogbo olórin ìsìlámù tó kù ẹ̀sìn ìgbàmíláyè òun kan ti lo méjì mọ́tò méjì tó ìkẹta ló ń bọ̀ àti nkọ́lé ní díẹ̀ ọdún kan MSS Ọ̀yọ́ à ń pẹ́ nítòun ní Ejazis bàbá ló kọrin lọ́dún náà lọ́hùn nígbà tí Bọ́lá Ìgè tó ní kí wọ́n máa wá ṣe MSS ní skul mọ́ wẹ́n Bọ́lá Ìgè nígbà tó jẹ́ Ọ̀yọ́ state governor lọ́dún yẹn wọ́n ban activities of MSS ní middle secondary school ní gbogbo Ọ̀yọ́ arákùnrin tí mo lé o ló wá kọrin tiẹ̀ lórí dé àwọn tó ń pè wá ní fanatics wọ́n sọ wá ń da lákàtàkìtì nítorí pàǹjà fún ẹ̀tọ́ wa ẹsẹ̀ karùndínlógójì òfin ilẹ̀ wa gbàgbàṣẹ́sìn kẹ́sìn. MSS of Nigeria o ọ̀rọ̀ ẹ̀sìn yàtọ̀ fún tòṣèlú mùsùlùmí kì í fa ìjọ̀gbọ̀n ìyẹn ò sọ pé kàgbá nonsense. ẹ wo kò pẹ́ tí bàbá kọrin yẹn wọ́n bá lè ti band náà lọ́dún lọ́hùn wípé ká máa ṣẹ́ MSS lọ ìbẹ̀rẹ̀ secondary school ṣẹ̀fọ̀gbó táyé ṣe ni àwọn tí wọ́n wá kọrin èlò ni wọ́n rí nítorí ìlú gangan ni wọ́n rí àwọn táwa débẹ̀ lẹ́nìí ta bẹ̀rẹ̀ sí ní sapá tàǹdùrù ẹ jọ̀ọ́ ẹ má ṣe jẹ́ àfọyọ̀mọ́ ọmọ kan ló ṣẹ̀ṣẹ̀ jáde lónìí òbí rere ẹ wá sọ fún mi ibo ni wọ́n ti gbọ́ kẹsẹ̀tì yẹn olórin ìsìlámù wo ló lè fọwọ́ sọ̀yà pé ṣe òun ta tó ṣe ọmọ yẹn ẹ sọ fún mi iṣẹ́ yìí ó kọ́ ta cross ṣe mọ̀ pọ́ lọ́wọ́n bá ti ń gba àdúrà wa nìyẹn ẹ jọ̀wọ́ o ẹ má ṣe jẹ́ àfàyọ̀fọ̀ gbogbo olórin ìsìlámù òjùmọ̀ ń bá wí ṣe mọ̀ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni wá sí o àtàbọ̀kùnrin àtàbọ̀bìnrin àtàbẹ̀ tó ń ṣe wá sí àtàbẹ̀ èmi gangan tèmi gangan ó bẹ́ẹ̀ níbẹ̀ o ẹ máa wí o máa sọ. ẹ wò èrè àsàlátù ẹ bó ṣe jáde ǹjẹ́ ọlá èrè àsàlátù ṣorí tiẹ̀ lọ́wọ́ abòdí tèmi lọ́wọ́ òun gangan jayé tiẹ̀ ó ṣe rẹ́kọ̀dù kan ó lọ Mẹ́kà ó ṣe rẹ́kọ̀dù kan ó gun mọ́tò ọlọ́wọ́n ọba ò ní dàdúró lọ́la mọ́ ọmọ torí pé ìsì proud ló jẹ́ fáwọn mùsùlùmí tálà ń kọrin àmọ́ point of ọ̀rọ̀ mi ni wípé ẹ má ṣe jẹ́ ká fayọ̀ fọ̀ torí ọlọ́wọ́n ọba ìgbà tí àwọn kọrin ìhun bá ń sáyé náà ìmáàmù Fatiu wọ́n lè jẹ́rìí sí Wizkid Sugar wọ́n lè jẹ́rìí sí àwọn kọrin kiri akéèké ṣọ́rọ̀ ni mo pa ìhun bá ẹjọ́ torí ọlọ́wọ́n ọba ìdí ọ̀rọ̀ mi ní wípé ẹ má ṣe jẹ́ àfayọ̀ fọ̀ torí ọlọ́wọ́n ọba ẹjọ́ torí ọlọ́wọ́n ọba ẹjọ́ ká má fayọ̀ fọ̀
tí wọ́n bá pè wá lóde ẹjẹ́ máa tètè débẹ̀ o. wọ́n ní jẹ́ tí o bá gbọ́ yín kì inú kì í bá ẹ̀jẹ̀ o. torí ọlọ́wọ́n ọba ọ̀rọ̀ ànábì ni ẹjẹ́ àtẹ̀lé nínú fi ìṣòro ìlàyé kí mọ́. kò sí bá ṣe máa rìn tó ní òrí mi kò sí bá ṣe máa rìn torí òní mi. àmọ́ ẹja gbìyànjú nínú 100% tábà ti mú 70-80 ká fi ìdókù sílẹ̀ fọlọ́mọ́ ọba torí pé ìwọ kọ́ ló dàgbé ẹni tó ń criticize constructive criticism ẹja máa gbà wọlé lágbájá ó ṣe léyìí kò dá ká sọ pé ẹ ṣe kó lẹ̀ wọlé kó lọ tún bẹ̀ ṣe torí ọlọ́wọ́n ọba. gbogbo yín pátá ni mo ń bá wí àtẹ̀mí gangan ájìwá sí òsì nídìí èyí tó bá mi wí èyí tó bá mi wí mo ti mú tèmi ń bẹ̀ mo ti wá hàn tó ẹ̀sìn mo ti hàn tó yàgàrà mo ti hàn tó ohun àdé mo ti hàn tó ìrìn àsàlátù mo ti hàn tó ayélóyún mo ti hàn tó alálùbáríkà mo ti hàn tó làbáríkà mo ti hàn tó amusa sidiki mo ti hàn tó àmínà ọmọ táyé bí mo ti hàn tó àmínà adébọ̀wálé àtàwọn tó kù táwọn lè darúkọ mo ti hàn tó mo kọ́ mọ́ ọ sí ó bá wọ̀n ẹ́ fi kẹ́sìrọ̀ sí ó bá wọ̀n ẹ́ fi tó mọ́ ọ sí ìjọ bá wọ̀n ẹ́ ní ìgbòho sí. àmọ́ ní tèmi o mi ò jẹ́ báwọn sí ní ọ̀sẹ̀ láyé mi ò jẹ́ báwọn tó jọ àbòsí ọwọ́ nípa rẹ̀. ẹni bá fẹ́ náwó ẹbí tó wá náwó ajílẹ̀ àti ibùdó kí nìyẹn yẹ̀fí nìmọ̀ ó lè má rọra ìfẹ́ lọ́rùn gbogbo ẹgbẹ́ ìyálàlá oṣù fi omi. má tẹ̀lé má ṣe tẹ̀lé káàlà àbòsí nítorí àtúnúmọ́ sùúrù olùmọ́tì o sùúrù mọ́tì ìyá ò máa fi àmọ́ o òkùnkùn nílé alábòsí ẹ̀dá o torí ọ̀ṣọ́ kìá mọ́ o. ajílàdì ìwòye kí nìyẹn ẹjọ́ ẹ bá ti ná mi lówó tán ẹ má má yìí lọ ìyàgàrà sì máa kọrin ẹ̀sìn sì máa kọrin tẹ bá mọ̀ ẹ jọ̀wọ́ ẹ má yìí lọ torí ọlọ́wọ́n ọba wọ́n sì máa kọrin ìṣẹ́jú márùn ẹbẹ̀ mo bẹ̀ yan alálàó ṣẹ́bí ogun sì máa kọrin ìwàsà láti sì máa kọrin Jamaica adára yẹnu sì máa kọrin ọ̀rọ̀ yànjú mi fáwọn amú mi nínú. ayé bá yẹ ní ẹ̀jọ̀ ẹ̀rọ ṣe ẹ̀jọ̀ ẹ̀rọ ṣe bẹ́ẹ̀ ni ayé yẹn ní ọkọ̀ Adi Latifu Yoginiyan Winners break mọ wọlé ká rọra ó lè ná òsì níbi lówó sẹ́kítírì àkómúra tó nígbà ìjẹ́ o Adi Latifu Yoginiyan alága gbogbo ẹ̀gbá alágé ìwọ̀nlẹ̀ yàyà má kì í dé ọ̀yẹ́ yẹmi àwọn yẹmi mọ̀ ó lè ká rọra. Winners break ìkà lọ́wọ́ ọba tèmi tó mọ̀ bọ́ọ̀dù aláwo akíbá ẹja gbọ́ lọ́wọ́ tóbi. Ọlọ́run tí ó lọ́gbà kan Ọlọ́run tí ó lọ́gbà kan sátìrà mọ́nù ọba dákẹ́dájọ́ ẹ bá gbọ́ lọ́wọ́ tóbi. Bàbá mi mọ̀ wọlé Dáúdà Babalọ́lá Àdìsá o aṣọ àbúrò fún gbogbo àwọn báyìí ìgbà lọ́wọ́ ọba tó ní ní kó mọ̀ bọ́ ojú láyé bàbá tó ní àfíìsì bàbá tó dé bàbá Sùláìmọ́nà bàbá Sàdíkì bàbá Sẹ́rí bàbá Lukman bàbá Yábọ̀dé o ìgbà lọ́wọ́ ọba tó ní kó mọ̀ bọ́ ojú. Winners break náà wò lẹ́ máa rọra láti Winners break náà wò lẹ́ máa rọra láti. Yẹmí ìyàwó lẹ́yẹ ló ná òsì ní Kíkàyọ̀dé. Bàbá Sàdíkì Dáúdà Adéwálé Babalọ́lá máa wọlé máa rọra. Yẹmí àwọ lẹ́yẹ ẹni bàbá Sàdíkì o Babalọ́lá mi Dáúdà o àlàó àṣàlà àdìsá o.
ìkẹ́ ọlọ́run kó bọ́ gbé lọ́la mọ́mọ́dé múlẹ̀ ọ̀rọ̀ wa yóò sì dá o. Yẹmí ó yẹ iye bẹ̀rẹ̀ tó tó lé lọ́hùn bẹ̀rẹ̀ tó. Apàṣẹ kó bẹ̀rẹ̀ tó ọlọ́gbọ̀n wọ̀ bẹ̀rẹ̀ tó. Alága ó bẹ̀rẹ̀ tó Yẹmí àwọn lẹ́yìn bẹ̀rẹ̀ tó. Yẹmí. Yẹmí ìyàwó lẹ́yìn o. Yẹmí ló ná òfurufú fún ìdáyọ̀dé. Ajíkọ̀ sí mọ̀mọ́ wọlé o. Náà wà nínú lọ. Ọlá ìyá Musi. Ní gbogbo agbègbè ìbàjẹ́ àtàlágbàdo. Ó yá aláàbùmọ̀. Yẹmí Yorùbá tàbá gbà lórí rẹ̀ kò ní ṣe. Àwọn lẹ́yìn ti jẹ Yẹmí. Bàbá sọ̀rọ̀ ní kì í Yẹmí. Ìgbà láwọn ọba ti dùn mí tó mọ bọ́ ọ̀gbìn láyé. Ìmọ̀lẹ̀ àdìsí ìdíje mi. Yẹmí tí wọ́n tọ́ sálẹ̀ wọ́n tọ́. Yorùbá jẹ́ tọrùn jẹ́ gbogbo di lálẹ́ gbogbo ẹ̀rù kò lọ. Ìyẹ́ bàbá láti dá nígbà tó lọ. Ọláyẹmí máa gbọ́ àwọn ọkọ̀ náà dá ẹ kí ló ń ṣe wọ́n o. Yàgá náà ló náwó. Yẹmí náà ó sì dìde mi. Yẹmí ìyáńgára mọ́dà fàrídọ̀ mọ́dà ìlú àní sísè ọlọ́run ọba kódà fún ọba wà wọ ọmọ torí ọlọ́run ọba Yẹmí. Yẹmí ló ná mi lówó yẹn. Yẹmí ló ná mi lówó yẹn. Bàbá Sọ̀díkì ló ná mi lówó. Ọláyẹmí ló ná mi lówó. Bàbá Àbídù ló ná mi lówó. Yẹmí ló ná mi lówó. Yẹmí ló ná mi lówó. Apàṣẹ báwo lẹ́yìn máa ra jàgímù. Ọlọ́gbọ́n àìkímù bẹ̀rẹ̀ jọ. Ahmed ìsìnmọ̀ sí lórí ọlọ́wọ́n ọba. Máa lùlù bí kò tiẹ̀ fọ́ ka wọn rárá. Bàbá ìmọ̀mọ̀ rẹ̀ ooo. Alálẹ̀ oṣù bí wo. Bàbá ìmọ̀mù rẹ̀ o. Alálẹ̀ oṣù bí wo ni. Aláwo mo ní tí wọ́n bá ń pín kú. Àmì o jọ̀wọ́ o ọmọ ìpín kan o. Bàbá ń gbówó nìkan pín kan o. Olórí jùra wọn lọ. Gbogbo ọlọ́mọ pàlàwò ń kọrin, àlàó ń kọrin, àlàó ń pèdè. Alálàó tí wọ́n bá ń gbígbú, àmì o jọ̀wọ́ o kọ́ máa pín nǹkan o, kọ́ bá ń kówó nìkan pín ọ̀rẹ́ owó ń bẹ́. Alálàó ṣe ìlú o. Alálàó ṣe ìlú o. Àìmọ́dà máa wọlé o, Ajímọ̀sùrù ní àrò. Àánú ọlọ́wọ́n ọba tèmi kó mọ bọ́ ìgbòyìnbó ní táyà. Ẹ̀jà alájí sí ìdíjì. Babaláyé bàbá, ìgbà ọlọ́wọ́n ọba tèmi kó mọ bọ́ ìgbè láyé. My
my mother ti jẹ́ Mọ̀nsúrù mi iná mi lò lọ́wọ́lọ́wọ́. My mother ọ̀rọ̀ ẹ tó ti dára tẹ́lẹ̀ má jẹ́ kó bá jọ lọ wọn bá jọ. Jẹ́ ó dára jù báyìí lọ ọlọ́wọ́n ọba dákun jẹ́ ó dára jù báyìí lọ. Dákun jẹ́ ó dára jù báyìí lọ. Jù báyìí lọ. Ó bàbá Miski àtúrẹ́ o. Ó bàbá Miski àtúrẹ́ náà. My mother ti jẹ́ Mọ̀nsúrù òyìnbó ní táyà ó ní bá ìjẹ́ lọ lọ́wọ́ lọ́wọ́ bá. Ó yá máa gbọ́ wípé kò ní bá ọ délé kò ní bá mi délé ìṣòro tó bá ọ jáde kò ní bá mi délé. Kò ní bá mi délé 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 ìṣòro tó bá mi jáde kò ní bá mi délé. My mother kò ní bá mi délé kò ní bá mi délé ìṣòro tó bá mi jáde kò ní bá mi délé. Àpàṣẹ. Ìṣòro tó bá ọ jáde kò ní bá ọ délé. Ìṣòro tó bá ẹ jáde kò ní bá ọ délé. Ìṣòro tó bá ọ jáde ẹ̀sìn ló bí wá máa bọ̀. Àpàṣẹ ló ń náwó ọlọ́gbọ́n wọn ti ń jẹ́ àkímọ́. Ìṣòro tó bá wọn jáde kò ní bá wọn lóló. Àpàṣẹ ó yá. Èmi ni mo mọ̀ bí mo ṣe ń sọ lọ́hùn. Àdìwó ní àtàjì ń kù lákun. Ọlọ́run ní ẹ̀kọ́ mi kò máa dá mi lóhùn. Ìdí mo mọ̀ bí mo ṣe ń kọ́ lọ́hùn. Bá ti gbé kọ́ lọ́hùn. Tó bá ti dá mi lóhùn. Má sì mọ dúpẹ́. Ọlọ́gbọ́n wọn bàbá múra múra. Ó bá bẹ́kún délé ọlọ́gbọ́n wọn wà rẹ̀ ìjáde ni. Gbogbo èròǹgbà ẹ. Ọlọ́run ọba kó má ṣàìbọn ọmọ lọ sí ilé iṣẹ́ o. Ọlọ́gbọ́n wọn ó ṣe mọ́ ìdúpẹ́. Ẹ̀yin ni ẹ̀yin náà ni ẹ̀yin náà ni ẹni kọ̀kọ̀kọ̀ ọlọ́run ọba ló ń dún nínú ayé ọlọ́gbọ̀n wọn ti jẹ̀yà bí wọn. Ẹ̀sìn ìkẹlẹ́run kó máa bọ̀ ògbé láyé Àlàó Ṣẹ́fíù máa bọ̀ o. Àlàó Ṣẹ́fíù máa bọ̀ o. Ìkẹlẹ́run kó bọ̀ gbé lọ́lá Muhammadu fún lẹ́wọ̀n.